Olókùnrùn tó ń bú ìyá àjẹ́, ojú ibi tó ń lọ ló ń kàn án. Ọlọ́kùnrùn tó ń bú ìyá àjẹ́, ojú ibi tó lọ ló ń kàn án. Ìbà ẹ̀yin ìyá mi òṣòròǹgà, atapájorí, atẹ̀rọ̀jọkàn, àti díjòròòrò ọ̀gàlàǹta. Ẹ̀yin àgbà kúkúrú rèjérèjé tí ń lọ nígbà ọjà bá tú, mo sì bá o, mo sì bá ẹlẹ́yẹ. Ọmọdé ilé ìbà, oṣù ilé ìbà, àjẹ́ òde ìbà, ìbà dániwáyé ìbà gbogbo ẹ̀yin àgbààgbà. Òwe Yorùbá tòní tó sọ wípé ọlọ́kùnrùn tó ń bú ìyá àjẹ́, ojú ibi tó lọ ni ó ń kàn án. Ìgbàgbọ́ ọ̀pọ̀ ènìyàn, tàbí kí n sọ wípé ìgbàgbọ́ àwọn ènìyàn ni wípé àwọn àgbà, àwọn ìyá mi àjẹ́, wọn a máa dá sẹ̀ríà fún èèyàn fẹ́ni tó bá ṣẹ̀ wọ́n. Àwọn a máa gbẹ̀mí lẹ́nu rẹ̀ lọ́pọ̀ ìgbà. Tá bá wá rí kí là ń pè ní òkùnrùn, òkùnrùn àìsàn tó ti múra tó lè gbẹ̀mí ẹni. Òkùnrùn ni ẹni tí ò lera mọ́, tí àìsàn yìí ti ń bá fínra, tá a ti wò bóyá yóò kú yóò yè, tó wá ń bú ìyá àjẹ́. Àwọn a ní ọlọ́kùnrùn tó ń bú ìyá àjẹ́, ojú ibi tó ń lọ ni ó ń kàn án. Tá a bá rí èèyàn tí ó ń ṣe nǹkan tí ó lè pa á lára, tá a bá rí èèyàn tó jẹ́ wípé ibi tó wà bí àpẹẹrẹ, wọ́n ní ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó wá fi po rárá tó wá lọ dúró tiná, ṣẹ̀gbẹ́ káàkà ọ̀rá tì í síná náà ni ó kù bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀, àfiwé òwe míì tó bá òwe mu nù, pé ọlọ́kùnrùn tó ń bú ìyá àjẹ́, ojú ibi tí ó lọ ni ó ń kàn án. Bóyá Yorùbá tòní bó ṣe mọ pín sí náà nù. Akínọlá Ọlámídé lèmi jẹ́, bàbá mi ló ń jẹ́ Abíóyè. Ìyẹn tí ìgbà mi táwọn tó fi pàdé ńkọ́, ìbẹ̀ kan tí mo gbẹ̀yìn nígbà gbogbo náà ni wípé please subscribe. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó sì mọ gbádùn ara wa dáadáa. Ire o.